Ìgbòho ń ṣe àwọn tó ń jà fún òmìnira Yorùbá revolution náà náà ṣe anybody tí ò bá fẹ́ nǹkan tó ń lọ nílùú yìí tó ní pé ìyà yìí tó kò bá wọn lára mu revolution ló ń ṣe àwa kàn yàtọ̀ wípé àwa sọ pé revolution wa ò lè jẹ́ kọ́nà kan kó jẹ́ Yorùbá nìkan kí revolution jẹ́ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pé àwọn tó ń ba ìlú yìí jẹ́ ká lé wọn lọ tí wá ní pé kákọ́kọ́ lé akátá lọ náà káwọn tó wá pàbọ̀ wá bá di ẹ̀ nǹkan tí revolution já fún yẹn because àwọn tó ń bà lù jẹ́ Yorùbá wà lára wọn Ìgbò wà lára wọn Fúlàní wà lára wọn Haúsá Ìbíbí òní kò sínú wọn tó ń jọ ń ṣe kínní tó ń jọ ń wọlé wọ̀tà tó ń ṣe yọ̀tọ̀nù lórí ọlá àti owó wa ìwọ́n dẹ̀ ti sọ ìjẹ́ ọlá dahoro but revolution wà fún yẹn because sábà gba Yorùbá bẹ́ẹ̀ náà kò sí pátá ní padà lọ ṣe revolution torí àwọn ló ń ba ilẹ̀ Yorùbá jẹ́ náà wọ́n á padà sílẹ̀ Yorùbá àwọn tó ń ba Nàìjíríà jẹ́ ń sìn wọ́n á padà sílẹ̀ Yorùbá àwọn ló ń lówó àwọn ló ń nílẹ̀ tí wàá ní bẹ́ẹ̀ lápapọ̀ jẹ́ kọ́kọ́ ṣe revolution yẹn náà tàbá ṣe ní gbogbo ẹ̀ ṣe kí ni ta lé gbogbo àwọn akátá wọn lọ àwọn adìẹ wa tó gbogbo àwa ṣe kí ni àpàdé pọ̀ àdá ìjọba tiwa sílẹ̀ ìjọba tó jẹ́ kó lè garanti ẹni kẹ́nikẹ́ni tó bá wá wù tó fẹ́ wá lọ tá a bá ti ṣe revolution kó máa lọ tí ò bá tẹ́ lọ́rùn á wà nínú ìwé òfin wa á wà nínú ìwé constitution wa pé ẹni tó bá wù láti lọ o kó máa lọ sí àmọ́ láì kọ́kọ́ ṣe revolution tá a bá tẹ̀ dá Yorùbá nation lẹ̀ lẹ́nu à ń lọ́ra wa jẹ́ nítorí àwọn tó jẹ́ pé ògbóǹtagìrì tó ń ba Nàìjíríà jẹ́ tó jẹ́ Yorùbá nù wọn wọ́n á kàn cross sí ilẹ̀ Yorùbá náà ni wọ́n á fojú wa kan àgbo so ọdún revolution jẹ́ ní ọ̀ àlẹ́gbẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyàn wa a sọ fún àwọn aráàlú ẹ má bẹ̀rù ẹ má ṣojo ojú ló ń bà wá jẹ́ nílẹ̀ Yorùbá tẹ bá ń gbọ́ mi Yorùbá náà ò dẹ̀ ní ẹnu wa ò kò sójú kan torí Yorùbá ló ń pa lóore pé àìsówọ́pọ̀ ọmọ ìjọ yóò di ẹjọ́ níyà tí ọkà bá ṣíwájú tí paramọ́lẹ̀ ń tẹ̀lé tí lèbe tó ń bọ̀ ńlẹ̀ òfin ló máa dúró igbó ò lè dúró.